Àwọn tọkọtaya ni wọ́n ti gbà níyànjú láti ní ìwà ìfaradà àti ìfarabalẹ̀ àti láti jẹ́ onígbàgbọ́ nínú àdúrà gẹ́gẹ́ bí ìdílé aláyọ̀. Imam Hawa Ọlọ́runwòsùn, ẹni tí ó jẹ́ olùdánilẹ́kọ̀ọ́ pàtàkì ní ayẹyẹ ìgbéyàwó láàrin Yusuf Damilare Jatto àti Asisat Olúwaṣeun, tún gbà wọ́n nímọ̀ràn lórí ewu tó rọ̀ mọ́ fífi àyè gba alàgàtà nínú ìdílé. Fatima Hasan ṣẹlẹ́rìí ayẹyẹ náà tó wáyé ní Ilé-Ìṣẹ́ Ìjẹ̀bú-Òde, ó sì jábọ̀ ìròyìn. Ẹ gbọ́ ìròyìn náà síwájú sí i. Ìgbéyàwó Mùsùlùmí láàrin ọkọ ìyàwó Yusuf Jatto àti ìyàwó Asisat Akershola ní ìdílé, ọ̀rẹ́ àti Afẹ́nifẹ́re kórajọpọ̀ láti ṣe láti oríṣiríṣi ibi. Bàbá ọkọ ìyàwó Alhaji Semiu gbé owó orí ìyàwó kalẹ̀ gẹ́gẹ́ bí àmì ìfẹ́ láti ọ̀dọ̀ ìdílé ọkọ sí ìdílé ìyàwó tí Alhaji Akershola ti léwájú. Nínú ìwàásù kúkúrú, Imam Hawa Ọlọ́runwòsùn kí tọkọtaya tuntun náà tí ó sì gbà wọ́n níyànjú láti má ṣe jẹ́ kí ẹnìkẹta wọ àárín wọn, èyí lè ṣílẹ̀kùn fún ohun tí ó lè ba ìdílé jẹ́. Imam Ọlọ́runwòsùn rọ àwọn láti kún fún àdúrà àti láti ní ìfaradà sí ara wọn kí ìfẹ́ lè jọba nínú ìdílé náà. Ọ̀pọ̀ ni ìyàwó tí ń forí ṣọpọ́n, ọ̀pọ̀ ni ìgbéyàwó tí kì í padà aṣọ èso rẹ̀, ṣùgbọ́n tí ọkọ àti ìyàwó bá ti jọ ní ìfaradà tó ní sùúrù fúnra wọn, wọ́n bára wọn lò títí dọjọ́ alẹ́. Àwọn òbí ìdílé méjèèjì àti díẹ̀ lára àwọn Afẹ́nifẹ́re fún tọkọtaya tún gba àwọn tọkọtaya tuntun náà ní ìmọ̀ràn láti ní ìbáṣepọ̀ tó lágbára pẹ̀lú Ọlọ́run, kí wọ́n bọ̀wọ̀ fún ara wọn àti kí wọ́n sì jẹ́ olóòótọ́ nínú gbogbo ìpinnu wọn. Ọkọ àti ìyàwó ni pé wọ́n á ní sùúrù púpọ̀ láàrin ara wọn. Sùúrù ni èmi náà fi bá yẹ ẹ gbè títí dàsìkò yìí. Òun náà ó gbọ́dọ̀ ní sùúrù pẹ̀lú ìyàwó ẹ̀. Ọ̀rọ̀ mi fún wọn ni pé kọ́jọ fi bára wọn lò, kọ́lọ́run lè dà wọ́n pọ̀. Torí ilé tó bá ń ṣe sùúrù ni ìbùkún àtayọ̀ máa ń gbé. Ìmọ̀ràn mi ni fún ọkọ àti ìyàwó ni pé àní méjì wọn kọ́ má jẹ́ kí ẹnìkan má jẹ́ kẹsẹ̀ kẹta wọ àní wọn, kí wọ́n dẹ̀ kọ́ ṣe ra ní òṣùṣọ́wọ̀, ìyẹn ló lè mú wọn di alẹ́. Ayọ̀ mi kún, ilé wọn tòrò ni mo fẹ́, ó dùn bí oyin. Orí àánú Ọlọ́run ni orí àkókò ọmọ ọjọ́ ìní oṣù ojú ẹ̀mí wa àti sá Ọlọ́run á ṣe ilé ọkọ ẹ̀ ilé ẹ̀. Pẹ̀lú ayọ̀ nígbà tó ń dúpẹ́ lọ́wọ́ Allah tí ó sì tún fi ẹ̀mí ìmoore hàn sí àwọn òbí àti gbogbo àwọn tó pèsè síbi ayẹyẹ náà, ọkọ ìyàwó Yusuf Damilare Jatto ṣèlérí láti ní ìdílé tó ní àlàáfíà àti ìṣọ̀kan, pàápàá jùlọ nípasẹ̀ ìtẹ̀lé ọ̀nà Allah. Mi dùn gan, débi inú mi dùn pé ohun tí mo ti ń retí fún àtijọ́ pé kọ́lọ́n bá ṣe fún mi ni pé láyé mi ohun tó ń mú ṣojú ẹ̀mí mi ni pé kí n ṣe ìgbéyàwó. Ọlọ́run lè ṣe, inú mi dẹ̀ dùn, ó dẹ̀ ṣe é ṣe lágbó Ọlọ́run. Lẹ́yìn náà tọkọtaya tuntun àti àwọn Afẹ́nifẹ́re fi ẹsẹ̀ rajó díẹ̀, wọ́n sì ṣe ayẹyẹ ìṣọ̀kan ìgbéyàwó náà pẹ̀lú ayọ̀. Láti Ilé-Iṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde, Ayọ̀mídé Ògúngbèmí ṣàtúpalẹ̀ ìròyìn.